Ẹ ṣé olóòtú gọ́ngọ́ sọ kutuku pẹ́pẹ́yẹ sì pọ̀mọ́ lórí ẹ̀rọ afẹ́fẹ́ tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì látàrí wípé ọ̀gbẹ́ni Mikimi tí ń jẹ́ Mikki Mill ó bọ́ sórí ẹ̀rọ àparò tó ń jẹ́ Twitter láti fi ẹ̀sùn kan ọmọdékùnrin kan ọ̀gbẹ́ni Adérékèrèké tí ó ń jẹ́ Drake wípé kò bá òun polongo orin òun tí òun ṣẹ̀ṣẹ̀ gbé jáde. Ó sì tún fẹ̀sùn kàn án síwájú sí i wípé ọ̀gbẹ́ni Adérékèrèké kò kí ń kọ orin tirẹ̀, ìṣe ló máa ń gba àwọn òkú tí a mọ̀ sí ghost láti bá wọn kọ orin rẹ̀. Èyí ló fà á tí ọ̀gbẹ́ni Adérékèrèké fi wá bínú wọlé ìkànnì lọ. Ó wá gbé orin méjì jáde, ìkọ́ gbanájẹ tó ń jẹ́ Charge Up, ìkejì wá lẹ́yìn, ìyẹn ló ń pè ní back to back. Eléyìí ló fà á tí gbogbo ayé fi wá pariwo wípé ọ̀gbẹ́ni Adérékèrèké òun ló gbégbá orókè nínú ìdíje Beef yìí. Ìgbà tó wá tó bí ọjọ́ 5 sẹ́yìn ni ọ̀gbẹ́ni Mikimi náà wá wọnú ilé ìkọrin lọ, ó bá gbórin jáde. Ìgbà tí ìyàwó àfẹ́títì rẹ̀ àbí àfẹ́sọ́nà tó jẹ́ Ọláníkẹ́ Mìnáàjì tó gbọ́rin tí ọ̀gbẹ́ni Mikimi kọ, ìṣe ló bú sẹ́kún. Ó wá forin sí, ó wá ní get out of here. A sì ti gbọ́ báyìí wípé ọ̀gbẹ́ni Mikimi orin tó kọ gbogbo ayé ló fi ṣe ẹ̀ẹ́, wọ́n ní orin náà rí rábaràba tí ò tiẹ̀ ṣe gbọ́ sétí. Eléyìí ló wá fà á tí a tún fi ń gbọ́ báyìí náà wípé ìyàwó rẹ̀ yìí Ọláníkẹ́ Mìnáàjì ó ti fẹ́ fi ọ̀gbẹ́ni Mikimi sílẹ̀ o. À ń fi àdúrà ràn lọ́wọ́ olóòtú kọlọ́hún kó bá wa pẹ̀tù sí wọn nínú.